ẹ̀yin t'Alájíkẹ́ ẹ rí bí mo ṣe ń rẹ́rìn inú mi máa ń dùn mọ́ ni bẹ́ẹ̀ láyọ̀ mi ń kún 100 subscriber mi ì sọ pé 100k o àwa náà ò débẹ̀ láìpẹ́ 100 èèyàn 100 ti tẹ̀lé mi nìkan ó tó kí n dúpẹ́ o ìjọ́wò náà la bẹ̀rẹ̀ bí àná yìí ní onítere èjìtere àti pé 100 o ìyún ni mo ní wá fẹ̀mí ìmoore o fẹ́yìn tẹ́ ń bá mi wò ó tẹ́ ẹ̀ wò pé kí ni ń sọ tẹ́ ẹ̀ wò pọ́mọ kékeré eléyìí lẹ́yìn tẹ́ ń bá mi ṣí ẹ rẹ̀ ó tọ́pẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o fẹ́yìn tẹ́ ẹ tún wá ń fi kọ́mẹ́ǹtì sílẹ̀ fún mi mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ tún wá ń bá mi láìkí ẹ̀ mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín o èmi ọmọ yín náà ni mo dúpẹ́ ni mo fẹ̀mí ìmoore hàn mo sì tún wá ń bẹ̀ wípé kẹ́ ẹ máa bá ń tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn làwọn fídíò tí mò ń ṣe jáde ní ó sì àǹfààní fún ṣùgbọ́n tẹ́ ẹ bá mi ṣí ẹ rẹ̀ bó o ni wọ́n ó sì rí tí ẹ bá mi repost báwo ni wọ́n ó sì rí tẹ́ ẹ bá mi láìkí ẹ àbí tẹ́ ẹ bá mi wò ó bó o ní ó ṣe mọ ayé mi náà láti tẹ̀síwájú tí mi ò bá wá rí kọ́mẹ́ǹtì yín bó o ní í ṣe mele tó jẹ́ wípé àsọdá àtẹ̀lé tó kù díẹ̀ káàtó tá a nílò láti adjust ìdí nìyí tẹ́ ẹ fi mọ́ bá ń wò tẹ́ ẹ sì mọ́ bá ń like tẹ́ ẹ mọ́ bá mi kọ́mẹ́ǹtì síbẹ̀ tẹ́ ẹ dẹ̀ tún mọ́ bá mi share mo mọ̀ lóore o mo mọ̀ lóore o mo ní wá fẹ̀mí ìmoore hàn ni ẹ ṣé mo dúpẹ́ o Alájíkẹ́ rí iná ẹ bá ń like ẹ comment ẹ tún bá mi share o láìpẹ́ mo mú ètò kan bọ̀ tí mo pe àkọlé rẹ̀ wípé ọ̀pọ̀ ìgbéyàwó tó dàrú lónìí láti ọ̀dọ̀ àwọn òbí ló ti wá mo sì mọ̀ pé ẹ gbádùn rẹ̀ ẹ́písòdù láṣẹ tí ó sì pọ̀ dáadáa àmọ́ kinní kan mo wá fẹ́ bẹ̀ yín o ẹ mọ̀ bá ń fi èròǹgbà tí náà sábẹ́ rẹ bẹ́ẹ̀ bá ti ń wò ó ẹ mọ̀ bá mi share repost ẹ dẹ̀ bá mi like ẹ ṣé ó dàbọ̀.